بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فاللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن شاء الله عز وجل ليني التسواج ثم جاجك لك لوري علي ليتي أنشلا لوري أمر Sheikh aláṣẹ ilé tí wọ́n sọ tí wọ́n láwọn fi ń yọ ìkàkùkọ ẹnìkan àti ìtúkùtù ẹnìkan, ó sì jẹ́ pé fil haqiqa àwọn náà ní ìkàkùkọ ìtúkùtù àti ìwékòwé táwọn olùmọ̀wé iná nìkan tí wọ́n ń sọ. So à ń ṣe lẹ́yìn láti bá fi la ẹnìkankan wa lójú. So wípé torí pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó fọ́sí kan ti gbàtẹ́jẹ fún kan yẹn pé òdodo nìkan tí wọ́n ń sọ àbí tó wà nù ọ̀rọ̀ wọn òdodo ní pápá jùlọ wọ́n tó rí èèyàn bíi tiwọn náà tí wọ́n ṣe kíni tó kún wọn lọ́wọ́ lórí àlámàrí yẹn tó wọn náà ń sọ̀rọ̀ fatafata tó ń sọ pé òótọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa ìkàkùkà náà ń ká kìnìkan. So Allahul musta'an, Allahul musta'an. So eléyìí yóò máa jẹ́ waqafat pẹ̀lú ọdíò wọn ẹlẹ́ẹ̀kẹrin tó yẹ pé 10 minutes iná 10 minutes 6 seconds iná ni ọdíò náà. àwọn kan tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn fẹ́ ayé dáwọ́rọ̀ àwọn pẹ̀lú ọ̀rọ̀ Ibn Uthaymin rahimahullahu ta'ala. So nípa pé kí ni al-ijtihadu yatajazza. So àti pé kí ṣe dandan kí shurutu al-ijtihad kó pé sí yẹn lára. So àti pé mujtahid òun ni alim. So muqallid òun lẹ́ni tí ó kì í ṣe alim. So tí ọ̀rọ̀ wọn dá lórí níbí náà ní ilé kí a gbọ́ apá kan náà ọ̀rọ̀ wọn insha Allah ta'ala. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وعلى أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. من رسول الله الأمين عليه رحمة الله عليه وشاء الوصول من علم الوصول. سواء من ممكن في وكل من علم. جاب موسى أن تبني الأصول من علم الأصول. تفعل تدار كثيرا أبتما كثيرا بيلا وكا أيكا بيجو كا بيسواجو. tàbí ká tẹ́tí wà dáadáa ká gbọ́ nǹkan tí wọ́n fẹ́ kà àti nǹkan tí wọ́n fẹ́ máa tú. sọ̀rọ̀ tó bá ní al-usul min ilmi al-usul náà báyìí kí wọ́n gbìyànjú láti ṣe síwájú kí wọ́n gbọ́ nǹkan tó fà ń kà bákan náà nǹkan tí wọ́n fẹ́ sọ lórí rẹ̀ kí wọ́n wá gbé yẹ̀wò. ṣùgbọ́n kọ́ńtà tí wọ́n kọ́ ka báàbù yẹn fúnra yìí náà bí tí Shaykh Ibn Uthaymin rahimahullah ta'ala tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa al-ijtihad ta'rifu rẹ̀ láti bí ta'rifu al-ijtihad لغة واصطلاحا. ونقرأ نقرأ الاجتهاد بpage 5 يعني الاجتهاد في الشرع. So page 512 ni wọ́n pè page 512 but irú kaba ilé tó wà ahsan ní kí n qayya dára pẹ̀lú báàbù wà tó ipa wọn nusakh ó pọ̀ oríṣiríṣi. So nuskha ilé tó rọ̀ tèmi nísìnyí tó jẹ́ ti ابن الجوزي أبي مؤسسة الشيخ ابن عثيمين رحمه الله تعالى في مؤسسة الشيخ ابن عثيمين. So نسخة إلي انتي وفاكا أفضل سي page 659 page 659. ثم إلي توجه لولي على مالي إلي توجه لولي على مالي
wọ́n ní pé kéèyàn kan lọ síbi àwọn faharis bí tíra tó bá lọ́wọ́ èèyàn kéèyàn wá wo ibo ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa ibo ni wọ́n bá wà bá pẹ̀lú al-ijtihad kéèyàn wá ṣe kí ni kéèyàn wá kà so bí o ṣe rí nìyẹn so page 659 iná ilé níwájú tèmi. nígbà tó ní ìṣáàdì òfin ẹ̀sìn wọ́n kájú lọ lọ́dọ̀ àwọn oníṣòwò tó o ní pé àyẹ̀wò gbogbo la lè sánú kọ́kọ́ sọ̀rọ̀ kọ́ wọn yàn lè gbé bẹ́ẹ̀ owó sàn àwùjọ àti pípẹ́ ẹ̀ka ní ìdíra àti ṣókùn ìṣẹ́ra yín láti lè lépa bá fún ìdájọ́ tí òfin ẹ̀sìn sọ lórí ìtẹ̀kẹ́ wà ní ìlórí ẹ̀sìn wọn ní ká gbọ́ ọmọ akọ́dà kìtà àbàní ẹ̀ ń bá mú kí àtàlà kò gbogbo àná sọ̀rọ̀ fi ó sì kíra ẹ̀ lórí ká ó wà á kàmá bí máa yà tẹ̀lé àyàdà kìtà ìdájọ́ tí wọ́n bẹ̀rù tíra yẹn wọn náà kàn ká nítorí kàtàbà tó bẹ̀rù tíra náà kàn kájáde wàlẹ́ ìfọ̀dọ̀ ìṣẹ́yìn ẹni ìrìkẹ́ ìṣẹ́yìn ẹni tó wọ́n sọ pé ẹni tí ó kàn kan ẹni tó sọ àyà tó sáré káàkiri ní ọkọ̀ olóṣèlú tó ẹni tẹ́ yà sọ pé ibi ìnú ìṣẹ́ ìbọ̀ tẹ́gbà jẹ́ pé ọba ti lè ka kiri láti lè gbọ́ pé kàn káàkiri nígbà pé ọba sọ káàkiri olóṣèlú ìwé ni ètò ìṣẹ́ ìbọ̀ náà pa ẹni tó ṣe tíra àbí báyìí náà ìdájọ́ bá ń bẹ́ẹ̀ náà yọkọ̀ náà ṣé ìgbà lóṣèlú sọ pé ìdájọ́ nìkan náà ní ìdọ́lágbára mọ́nu ìwé ni ẹni kọ́lé báyìí ádámù kọ́lé olóhùn kọ́lé yánà kọ́lé dàsọ́ ìbàlẹ̀ kìtà tó pé ó kọ́ sẹ́ni tó ní tíra yẹn wà á máa ń rọ́jà àlè kìtà àbàtẹ́dẹ́rẹ́ ẹni wọ́n ka tíra tó lọ rọ́jà ẹ̀ tó ọ̀tọ̀ ọ̀jẹ̀ ẹ̀rú inú tíra waman raja'a al-kutuba iná ló wà ń bẹ waman raja'a al-kutuba. wà bá a sà máa lè kula máa. wàá ṣe pé nuskhata lọ́wọ́ tí wọ́n al-kitaba ló wà ń bẹ kọjá mistake tọ́sùnmọ́ ilé nuskhata wa sahiha tó jẹ́ ti mu'assasatu al-Sheikh Ibn Uthaymin rahimahullah ta'ala waman raja'a al-kutuba iná ló wà ń bẹ. ìṣèkùn ìlú masala ọ wá sí ìwádìí pẹ̀lú àwọn afa nínú ìdájọ́ masala kan ọ kásá kan ìdájọ́ tó fún yìí ó tún bá wùdí àwọn afa mi ní ìdájọ́. حتى وصل ذلك الباب مع العلماء ومراجعة الكتب tó jẹ́ pé nǹkan tó ṣe yẹn nípa ìwádìí pẹ̀lú àwọn afáàyàn yẹn tó kàdúrà àwọn olóṣèlú àti bó ṣe yẹ kí àwọn wò ó wù ká ìdáàbà ìṣòro àtúnṣe lọ kílẹ̀ rí wọn kíni tó yẹ ó bá wọn kíra náà nìkan o kíni ẹ̀ ló wá gbé lọ ìdájọ́ àti ìfọ́kùn ìgbọ́n ìgbà ìdájọ́ kìíní ni ó láwọn kan mọ̀ kan ìdájọ́ kìíní ni fàádà yìí ká mọ̀ ṣe yẹ olùgbèyìn lẹ́yìn wọn sọ pé gbogbo ẹni tí wọ́n jẹ́ mọ̀ gbèyìn bá tó sí lára wọn ní ilẹ̀ àná wọ́n bá dàlà jù dání tó kó ti lù gbìyànjú lé ìdíra kẹ́ àdàlà àmọ̀ láti lè fi máa fàtiwá tó ṣe yẹn. لأنه بذل جهده كيش جهدا ضمير وانبه لأنه بذل جهده لإدراك هذا الأمر. نعم أفاني إلي تاوكا يوجا كما مكبي ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ mujtahid ni wọ́n náà àfa sunna allah akbar ẹ̀rọ kò ṣe ń tí àfa ṣe ń tí Sheikh Ibn Uthaymin sọ iná ni wọ́n ká jáde yìí ṣé tí wọ́n sọ iná ni wọ́n ká jáde yìí so àbí ṣé tí wọ́n sọ ni wọ́n tó yìí nípa gbogbo ẹni tó bá ti wá ń lé padà lọ síbi tíra tó ń ṣe báḥthu bal afa kan sọ pé wa baḥatha ma'a al-ulama fi hukm al-mas'ala hatta awsalahu dhalika al-baḥthu مع العلماء ومراجعة الكتب إلى إدراك الحكم. so مسألة وان له جابت ابن يسلانا كم أفاكوا ينا وافاسنا سوف إلى فلا وجا كم أفاكوا كم مسألة تواش بحث بانيا لوري له كم مسألة jadi كوي جاب مسألة مسألة كتير كسرة لو ده علومه لوري تله àbí kò sí náà sùlùwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọtẹ́ pé mas'ala tó yẹ ṣẹṣẹ lẹ́ni àfáàyàn ló wá wú ló wá ṣe báḥthu ló fi wá mú ìgbìyànjú tẹ̀ jáde bí ntọ́pọ̀lọpọ̀ ń ṣe láwùjọ ntọ́pọ̀lọpọ̀ ń ṣe oníkíni àkàtìrà àfa àtúfùwà ntọ́pọ̀lọpọ̀ ń ṣe nìyẹn so bal eléyìí tó tún wá pọ̀ jù àbí tó tún lé ìgbìyànjú tó tún lé ga jù onígbà kásán pé kí ni ọ̀rọ̀ tá a fa yìí sọ amọ̀rọ̀ afámi wa a fi ṣàlàyé rẹ̀ amọ̀rọ̀ afámi wa a fi ṣàlàyé rẹ̀ khalas so ṣùgbọ́n wọ́n á fi yọ ìdájọ́ kan jáde ẹ jẹ́ kó fún alápèjúwe ní tó ṣe badhlu juhdu rẹ̀ man badhala juhdahu li idraki hukmin shar'iyyin ma tó fi wá lè fa ìdájọ́ ṣẹ̀ríà kan yọ lórí àlámàrí kan so lẹ́yìn náà wá ní pé èèyàn tó bá rí báyìí náà ìyàn tó bá rí báyìí ṣáà sọ pé wọ́n sọ pé shurutu mujtahid gbọ́dọ̀ pé láàrẹ̀ kó tó lè ṣe ijtihad ó ń bùkátà shurutu al-ijtihad so kó tó lè ṣe ijtihad ó ń bùkátà shurutu yẹn lára ó ń bùkátà sí so lẹ́yìn náà ni pé al-ijtihad ní gẹ́gẹ́ iná ṣe ń sọ yatajazza
nǹkan tó ń ṣe kí ni tó máa ń pín náà ni. So ẹ ṣáà ká gbọ́rọ̀ wọn síwájú náà màá kọ́ àwọn ọ̀rọ̀ kan wá láti fi ṣàlàyé àwọn kan insha Allah ta'ala. wọ́n mọ̀ṣẹ́ ìdílé akẹ́kọ̀ọ́ wọlé àyè lọ́dẹ mọ̀ṣẹ́ ìdílé ní kápá yóò jẹ́ àfa amadu khalisa wọ́n ti sáfà sọ fàfàyàtì náà wọlé sọ̀rọ̀ àlẹ́ ní ìjùmọ̀ ìlànà láti wọ́n ti sáfà ìsúná gbọ́dọ̀ yẹn. naam afani sheikh ibn Uthaymeen sọ pé wal mujtahidu fil haqiqati huwa al-alim. so mujtahid ní pàápàá òun ni olùmọ̀. amma al-muqallid ìwárí muqallidu fasayatina annahu laysa bi'alimin bi ijma'i al-ulama. so ń bọ̀ wá táwa ṣàlàyé rẹ̀ pé kí ni ìrọ̀ bẹ́ẹ̀ kì í ṣe olùmọ̀ pẹ̀lú àpẹnupọ̀ àwọn olùmọ̀. so ọ̀rọ̀ tí sheikh ibn Uthaymeen tí wọ́n rí fásí òun náà ni ọ̀rọ̀ al-imam al-hafiz ibn Abdul Barri rahimahullahu ta'ala tí wọ́n sọ nínú al-jami'a wa pé kí ni ajma' al-ulama ala anna al-muqallida laysa bi'alimin aw kama qala. so pé ẹnu àwọn kò ẹnu àwọn olùmọ̀kò rádà lórí pé muqallidu kìí ṣe olùmọ̀ wípé muqallid kìí ṣe olùmọ̀. so ọ̀rọ̀ Sheikh ọ̀rọ̀ Ibn Abdul Barr tí wọ́n sọ iná ilé pé muqallid ẹni tó bá jẹ́ muqallid laysa bi'alimin sọ pé kìí ṣe ìrànbẹ́ kìí ṣe olùmọ̀. so iná ilé báyìí. so ṣé ìtumọ̀ rẹ̀ wá ni pé àwọn èèyàn imma alim wa imma muqallid. tabati wá rí èèyàn tó yẹ pé alimu ni khalas ó ti di mujtahid nìyẹn ẹni tí bá ti ṣe olùmọ̀ ó ti di muqallid. ìdákun àfa olùfẹ́ sílẹ̀ kẹ́bà lè mọ̀ kí ẹ gbọ́rọ̀ àfa yìí ẹ gbọ́rọ̀ àwọn olùmọ̀ yìí ẹ gbọ́ yìí dáadáa. so láti wá jẹ́ kí ó yé wa dáadáa insha Allah ta'ala níbi àwọn olùmọ̀ tó bá ti sọ̀rọ̀ nípa al-ijtihad wọ́n máa ń pín àwọn èèyàn min haythu al-ijtihad wa adamihi inan wọ́n ń pín àwọn èèyàn lágbárin iléeṣẹ́ ijtihad àti ìmáléṣẹ́ ijtihad. so ẹni tó jólùmọ̀ náà ẹni tó jólùmọ̀ tó jẹ́ àfa tó lè ka tírà tó lè ṣe kínní abẹ́ muqallid náà wọ́n kàn náà kún lọ́kùnrin tí bá ti ṣe mujtahid. so bákan náà ni pé táwọn olùmọ̀ bá ń sọ̀rọ̀ nípa al-mujtahid nǹkan àkọ́kọ́ tí nǹkan yóò máa lọ bá wọn kí al-mujtahid al-mutlaq torí pé al-ijtihad ọ̀pọ̀ oríṣiríṣi al-mujtahid aqsam àwọn al-mujtahiduna aqsam àwọn tí wọ́n jẹ́ onígbìyànjú wọ́n pín sí oríṣiríṣi wọ́n bẹ́ẹ̀ náà tẹ́ pé mujtahid mutlaq náà. so eléyìí báyìí gbogbo májẹ̀mú ijtihad pátápátá ó gbọ́dọ̀ pèsè láàrin náà pé kí n kó nímọ̀ nípa gbogbo alámàrí ẹ̀sìn yóò nímọ̀ nípa rẹ̀. so eré ní nísìnyí kò lè jẹ́ muqallid láíláí kò ní qallada ẹni tó bá fi lè dépò mujtahid mutlaq kò ní qallada. so tó bá tiẹ̀ wá qallada bí mas'ala kan náà so bẹ́ẹ̀ nǹkan kan jáde bẹ́ẹ̀ lè áàrídìn yẹn tó lè áàrídù ká. so ṣùgbọ́n al-aslu ní pé kí ni eré yẹn báyìí òun ni ó jẹ́ kí ni yóò jẹ́ olùmọ̀ tí a máa padà lọ sọ́dọ̀ rẹ̀ bí fatwa àti bí ogun ká. so eléyìí ni al-mujtahidu al-mutlaq. so lẹ́yìn náà al-mujtahidu eléyìí tí ó kì í ṣe mutlaq ó wá pín sí bí ọ̀nà mẹ́ta. so lẹ́yìn tó pé ó fẹ́ ṣe ijtihad lórí mas'ala kan lápèjúwe. so nínú معالم أصول الفقه عند أهل السنة والجماعة يا الشيخ محمد بن الحسين الجيزاني. المسألة الثانية من باب الاجتهاد أقسام الاجتهاد وأن ينقسم الاجتهاد إلى أقسام متعددة. اجتهاد أكمسي أنا أوريش ليش أنا تطبه طبعا من كاي تا كرر أكما ميكسر مراون أما ميكسر مراون. so bal amari inoro sheikh jibugantan sọ pé kini amari pé inti wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ńbẹ̀ wọ́n ní al-mujtahid al-mutlaq wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n náà sì ló gbajúmọ̀ tó máa sọ pé mujtahid ilé tó gbajúmọ̀ tó máa ń gbalẹ̀ rẹ̀ nìkan al-mujtahid al-mutlaq ẹ̀rẹ́ tí bá ti ṣe al-mujtahid al-mutlaq muqallidun òun náà yóò máa jẹ́ mujtahid lásán níbi agbọ́n ibi tó ti ń ṣe ijtihad yẹn yóò sì máa jẹ́ muqallid ibi àlámàrí mi
نعم. أنا ينقسم وذلك باعتبارات مختلفة. ينقسم الاجتهاد إلى أقسام متعددة وذلك باعتبارات مختلفة وبيان ذلك كما يأتي. أنا اجتهاد أكمي وجوكما نوريشي ليشي ما بشال غيره. أولا الله كان ينقسم الاجتهاد بالنظر إلى أهله إلى اجتهاد مطلق واجتهاد مقيد. أنا كنت أفهم هو ما تونشي اجتهاد أما تونشي اجتهاد أنك تبقى كمان ولا فيه تبقى صار أنك اجتهاد. اجتهاد ممكن بي سي مطلق أتي مقيد. وفي هذين القسمين تجتمع أقسام المجتهدين الأربعة التي ذكرها ابن القيم. نكون بي méjèèjì tá a sọ yìí mutlaq àti muqayyad yìí ní ìpín mẹ́rẹ̀ẹ̀rin tó wà fún àwọn al-mujtahidun ibẹ̀ ló wá kó sí, ibẹ̀ ni gbogbo ẹ̀ ló sọ̀rọ̀ ajá sí. jẹ́ bí Ibn al-Qayyim àwọn eléyìí tí Ibn al-Qayyim tí wọ́n mẹ́ńṣà wa hiya àwọn náà ni aláwọ̀kọ́ mujtahidun mutlaq wọ́n ní wa huwa al-alimu bi kitabillahi wa sunnati rasulihi sallallahu alaihi wasallam wa aqwali sahaba. wọ́n lẹ́ni tẹ́ pé ó ní mà nípa tírà Allah àti sunnah nabi àtọ̀rọ̀ àwọn sahaba. يجتهد في أحكام النوازل يوم عشان يجنب إداجة النوازل أو الأمر تتم يقصد فيها موافقة الأدلة الشرعية حيث كانت. انتو سمع باليرو باليرو كيني انتو مع شيشاتوني بون شديدي أو ري شريعة بكي بتبوا أفاني. فهذا النوع إليه طيب هو الذي يسوغ لهم الإفتاء والاستفتاء. àwọn ilé ìlú tọ́ fún wọn láti máa ṣe fatwa bákan láti jẹ́ pé kí wọ́n bí wọ́n ní fatwa. وهم المجددون لهذا الدين àwọn sì ní المجددون fún ẹ̀sìn yìí. المجددون fún ẹ̀sìn yìí àwọn ní المجتهدون yìí. القائمون بحجة الله في أرضه àwọn tí wọ́n máa ń gbé ẹ̀rí Allah subhanahu wa ta'ala ń pé wọ́n máa ṣe iqamatu al-hujja fáwọn èèyàn ọ̀rọ̀ wọn hujja yìí náà ni tó bá ti dé tí gbọ́ àwọn èèyàn ó ti dẹ̀rí torí ó ti jẹ́ pé ń tàn àwọn irú àwọn èèyàn náà bẹ́ẹ̀ ń kọ́ iqamatul hujja ti dọ́dọ̀ wọn nìyẹn. ẹlẹ́ẹ̀kejì wọn ni mujtahidun muqayyadun fi madhhabi man tamma bihi. ẹni tó jẹ́ mujtahid rẹ̀ wá ní apá kan ni níbi madhhabu ó ń ṣe ijtihad níbi madhhabu ẹni tí ó gbà ní imam tó ń tẹ̀lé. wọ́n ní fa huwa mujtahidun fi ma'rifati fatawihi yóò máa ṣe ijtihad níbi mímọ̀ fatwa àfáà tó ń tẹ̀lé yẹn bẹ́ẹ̀ nínú àwọn al-a'immatul arba'a àbí àwọn a'imma mina al-muttaba'un. wa aqwaluhum fi ma'rifati fatawihi wa aqwalihi àti mímọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ wa ma'khadhihi wa usulihi àti pé kí ni pẹ̀lú àfáà yìí tó bá sọ nǹkan báyìí kí ni kan tó gbà lérò gan. عارف بها يوم من يبقى بوالا مريافين متمكن في التخريج عليها يوسن نكفا لاتي مشاكل لاتي ما خرج ومسائل لوري أصول مذهب أحفاد تليا من غير أن يكون مقلدا لإمامه. ولو كني كيش كيو ما قلد فايم كوني ما قلد إمامه سبحان أني لا في الحكم ولا في الدليل كوني قلد رم بدجره كوني قلد رم بيريره لكن سبحان سلك طريقه في الاجتهاد والفتيا سبحان ما طيلنا جنا نبي نما شيء يجو أتفتوان سلك طريقه التليل نافعه في الاجتهاد باجتهاد والنبي تشي اجتهاد والفتوى أتي فتوانا ودعا إلى مذهبه وشكيني يوم أقول كلا سيد مذهب فاين ورتبه يطو لوري أبواب وقرره يطفئون له فهو موافق له سيرون باي يوم وافق فاين يوم شديده في مقصده وطريقه معا نبي إرنباره أتلاناره لا بابا إليك تاني مجتهد مقيد في مذهب من انتسب إليه أنت يكون مجتهد مقيد لونا وصما مذهب أن تبان شافي تارسين مقرر له بالدليل يوم ما شكل يوم في مذهب يعني لك ولادي متقن لفتاويه يو جنتون لمدادا تيكي أو إتقان
ó perfect àwọn fatawa àfáàyàn alimu biha ó sì ní mọ̀ nípa rẹ̀ la yata'adda aqwalahum kò ní tayọ ọ̀rọ̀ àfáàyàn rárá ẹ̀kún ó tí yàtọ̀ sí eléyìí tó wà lókè wa fatawihi kò ní tayọ àwọn fatawa rẹ̀ wala yukhalifuha kò sì ní khalafa rẹ̀ kò ní yapa rẹ̀ wa idha wajada nassa imamihi tó bá rí nassu àfáà rẹ̀ tó rí nassu àfáà rẹ̀ tó ń tẹ̀lé yẹn lam ya'dil anhu ila ghayrihi albatta kò ní fi kalẹ̀ kó wá lọ síbi nǹkan mi tí a sọ pé ọ̀rọ̀ àfáà mi lélẹ́yìí yóò afọ́rọ̀ àfáà tiẹ̀ lẹ́ kò ní ṣe sẹ́rẹ̀ fẹ́lẹ́ bí muqallid náà bí kí n máa qallada àfáà ni wọ́n ní bal nususu imamihi indahu ka nususi ash-shari'i bí kì í ṣe pé àwọn nassu àfáà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ tá àfáà yẹn bá sọ kalẹ̀ yóò dà gẹ́gẹ́ bí al-kitab àti sunna lọ́dọ̀ rẹ̀ qad iktafa biha min kulfati at-ta'bi wal mashaqqa ó gba tító pẹ̀lú rẹ̀ níbi mímá ṣe kíni mímá darẹ̀ láàmú pé èmi náà fẹ́ gbìyànjú mo fẹ́ ṣe wàhálà lórí ìmọ̀ ìdájọ́ ẹ̀sìn wa qad kafahu imamuhu istinbat al-ahkam ìmáàmù rẹ̀ ti tó níbi fífa ìdájọ́ àwọn ìdájọ́ yọ wa mu'nata istikhrajiha min an-nusus àti gbogbo tó ń bùkátà sí láti fi yọ àwọn ìdájọ́ yẹn nínú àwọn ẹ̀rí ní wa sha'nu ha'ula'i 'ajib alámọ̀rí àwọn eléyìí ó ń ṣèyàn léèmọ̀ nǹkan tó ń ṣèyàn léèmọ̀ ni idh kayfa awsalahum ijtihaduhum ila kawni imamihim a'lama min ghayrihim bóò ní ìgbìyànjú wọn ṣe mú wọn débi kí wọ́n máa sọ kọ́ máa fi ọrin lẹ̀ wípé ìmáàmù wọn ó nímọ̀ ju ẹni tó yàtọ̀ sí ìmáàmù wọn lọ wa anna madhhabahu huwa ar-rajih àti kí madhhabu ìmáàmù rẹ̀ òun ló fi ń tẹ̀sùn wájú was-sawabu da'irun ma'ahu òdodo sì ní yóò máa wà pẹ̀lú ìmáàmù ni yóò máa yí pẹ̀lú ìmáàmù ni kò ní tayọ rẹ̀ wa qa'ada bihim ijtihaduhum 'an an-nadhari fi kalamillahi wa rasulihi ijtihadu wọn gbé wọn jókòó wọn níka ijtihadu wọn kò fún wọn ní kápá láti lè wo ọ̀rọ̀ Allahu àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam wa istinbatil ahkami minhu àti láti yọ ìdájọ́ jáde níbẹ̀ fúnra wọn wa tarjihi ma yashhadu lahu an-nas àti láti rajjaha láti sọ pé n tó lálàáfíà lélẹ́yìí tó ìjọpọ̀ òun ni ti al-kitab àti sunna ń tọ́ka sí wọ́n sọ pé ẹlẹ́kẹta ẹlẹ́kẹni rárá dáàlì òun ni mujtahidun fi madhhabi man intasaba ilayhi sọ̀rọ̀ tí pé òun náà ó ń ṣègbìyànjú ń bẹ madhhabu ẹni tí tó ń fara ìtì sí ni fa hafidha fatawa imamihi ó ha àwọn fatawa afárẹ̀ wa aqarra ala nafsihi bit-taqlid al-mahdi lahu wa aqarra ala nafsihi bit-taqlid al-mahdi lahu ó fi rinlẹ̀ lórí ara ẹ̀ pé kí òun tẹ̀lé afáyẹn ní tẹ̀lé afọ́jú òun tẹ̀lé yanyan min jami' al-wujuh gbogbo jùpọ̀nà wa dhikru al-kitabi was-sunnah عنده يكون على وجه التبرك والفضيلة كما منشأ في آية حديث صلاة دورية باي طبعا منشأ طبعا يكون قالوا منشأ الفرارة انتو موليسي ولكن يمكن كافين تبرك على سنتين كافين والبركان أتيكي لا تراكم يفين شنطل لاجون لا على وجه الاحتجاج به والعمل كي شيء لوجب ما نقول وفي في شيء أو في شيء بل إذا رأى حديثا صحيحا كده تباري حديث كان تقول لا فيها مخالفا لقول من انتسب إليه تو يقبسي أورنتي أم في عريتسين أخذ بقوله أورنتم في عريتسين يوم وترك الحديث يقبل حديث جسله فليس عند هؤلاء سوى التقليد المذموم كسين كالادا ولي تتايو التقليد المذموم تقليد ولي تي والطاتي والدع تي وبناتلو لين ابن القيم رحمه الله تعالى أفامر ابن القيم يبقى يكون مناني يعني بفتاوى القسم الأول فتاوى تاوى يكون الله كباشي مجتهد مطلق أو المجتهد المطلق فتوى تاوى باشي من جنس توقيعات الملوك وعلمائهم ولا يجابكي أو با أو لما كما شكيني كما ساين ó dà gẹ́gẹ́ bí káwọn bá sáyìn tàbí káwọn olùmọ̀ tí a bá gbà pé olùmọ̀ tí ó máa lẹ́gbẹ̀ẹ́ mi lélẹ̀ ó dà gẹ́gẹ́ bí káwọn sáyìn ẹni pé kò sẹ́ni tó lè yẹ kò sẹ́ni tó lè tì síbi kankan. wọ́n ní wọ́n fatawa an-naw' ath-thani ẹ̀wá rí fatawa táwọn ìpín kejì bá ṣe min jinsi tawqi'ati nuwabihim wa khulafa'ihim ó dà gẹ́gẹ́ bí
sáìn ó dà gẹ́gẹ́ bí ó wà nípò sáìn àwọn igbákejì àwọn representative àwọn olórí àbáwọn khulafa àwọn tọ́bọ̀ bá sílé ẹni tí ó fi ṣàdélé bó ṣe rí nìyẹn. wa fatawa an-naw' ath-thalith war-rabi' ẹ̀wà rí fatawa ìpín kẹta àti ìpín kẹrin wọ́n ní min jinsi tawqi'ati khulafa'i nuwabihim ó dà gẹ́gẹ́ bí tawqi'u ẹni tó bá fi kalẹ̀ ẹni tó bá fi kalẹ̀ lẹ́yìn ẹni tó bá fi kalẹ̀ wọn náà tó wá fi yàn kalẹ̀ ìyẹn ẹlẹ́kẹta yẹn yàtọ̀ sọ́ba irú fatawa àwọn ìpín ẹlẹ́kẹta tẹ́lẹ̀ kẹrin yẹn bí fatawa tí wọ́n ṣe rí náà yẹn wọ́n wà man a'dahum fa mutashabbi'un bima lam yu'ta ìwádìí tó yàtọ̀ sáwọn eléyìí so irú ẹni bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ ẹni tí ó ń lọ ń ṣe tí ò ní ni mutashabbihun bil ulama yẹn tó bá ń ṣe fatuwa tó ìjà pé kò sínú àwọn tá a kà yìí ó jẹ́ nìkan tó pé kí ó ń fara jọ àwọn olùmọ̀ni muhakin lil fudala ó ń ṣe kí ni ó ń ṣe hikaya àwọn al-fudala ó ń ṣe hikaya àwọn ọ̀rọ̀ àwọn so lẹ́yìn náà ijtihad lágbọ́n ni aláwọ̀kọ̀ iná ilé nípa pé mutlaq muqayyad nípa tàbá fi ojú àwọn tó ń ṣe ijtihad gangan wo iná nìyẹn so lẹ́yìn náà òun wá ní أفاني ثانيا لك ينقسم الاجتهاد بالنظر إلى المجتهد من حيث استيعابه للمسائل أو اقتصاره على بعضها إلى مجتهد مطلق ومجتهد جزئي يتوالى فوائلي سواء مجتهد تنقمي ني أقبالي ني إحاطة ني استيعاب ومسائل يراكرك ومسائل تبي كي في مالوري أقبكنا مسائل أقبكنا لا مريسي مجتهد تنقمي لأقبالي سي مطلق أتي جزئي الاجتهاد يتجزأ يكون ينبيه أصبح فالمجتهد المطلق هو الذي بلغ رتبة الاجتهاد ومن تدق اجتهاد بحيث يمكنه النظر في جميع المسائل فأنت يولي وبو مسائل يولي وبو الأمر ياسي يولي وبو الأمر ياسي يوفى إداجة ينبه والمجتهد الجزئي هو الذي لم يبلغ رتبة الاجتهاد في جميع المسائل ثم لنتيك كدقوا مجتهد يبقى مسائل أو فن أو وإنما بلغ هذه الرتبة في مسألة معينة وكان دقوا اجتهاد بمسألة كان بحثوني أو باب معين تبي باب كان شابتا كان نوما بحثو أو فن معين تبي فن كان نوما قاس كان إقم كان نو إما بيا أصول بيا حديث نعتبر وهو جاهل بما عدا ذلك على ما كان بداية تسليم جاهل كي يكون بياكو من قيارة وكو possible torí pé nù tí akẹ́kọ̀ọ́ kí a tó lè dépò ijtihad níbi alámàríkà yóò bùkátà sí kó ti ní usul nínú àwọn ìmọ̀ yòókù náà so wọ́n pè ní jahil lima ada dhalik aláìmọ̀kan níbi àwọn tó yàtọ̀ sí so mujtahid juz'i nìyẹn o wọ́n pè mujtahid juz'i ní aláìmọ̀kan so tẹ́bá ń rọra ibi wọn fẹ́ mi pé عالم جاهل انتم صينا إليه وقد اختلف العلماء في جواز تجزؤ الاجتهاد سو انا علماء او يقع نبي بشيء اجتهاد منكم سو اسقليتي او محققون علماء لو لنا بكني جواز تجزئه وصحته وانا قال ابن القيم سيكون الاجتهاد حالة تقبل التجزؤ والانقسام الاجتهاد ni condition kan keko ó gba pínpín ó máa ó lè pín فيكون الرجل مجتهدا في نوع من العلم كما هو èèyàn lè jẹ́ mujtahid níbi táìpù ìmọ̀kan níbi oríṣi ìmọ̀kan muqallidan fi ghayrihi yóò jẹ́ muqallid níbi ìmí tó tán sọ pé ẹni tó bá jẹ́ mujtahid juz'i tó bá wà náà wípé àwọn tẹ́yìn sọ pé àwọn afásúná láwùjọ yẹn tó bá dépò ijtihadu náà níbi mas'ala kan níbi agbọ́nrin kan wọn kì í ṣe mujtahid mutlaq tó bá ti wá rí bẹ́ẹ̀ nǹkan muqallid náà ni wọ́n fi ghayri majtahadu fihi aw fi ghayri ma balaghu rutbatal ijtihadi fihi so muqallid ni wọ́n níbi tí wọ́n bá dépò mujtahid níbẹ̀ aw fi babin min abwabihi tàbí ń bi báàbù kan bí ó dé ipò ijtihad níbi báàbù kan nù abwabu al-ilm
so wọ́n ní kaman istafragha wus'ahu fi naw'i al-ilmi bil-fara'id wa adillatiha wa istinbatiha min al-kitabi wa sunnah duna ghayriha min al-ulum. So wọ́n ní pé gẹ́gẹ́ bí ẹni tẹ́ pé kí ni ó ṣe ìgbìyànjú tó ní agbára níbi oríṣi kan nínú ìmọ̀ nípa fi naw'i al-ilmi bil-fara'id wa adillatiha. So níbi apá kan ìmọ̀ nípa al-fara'id àti àwọn ẹ̀rí rẹ̀ àti istinbatu rẹ̀ nínú al-kitab àti sunnah duna ghayriha min al-ulum yàtọ̀ sí ilé tí yàtọ̀ sínú àwọn ìmọ̀. aw fi bab al-jihad tàbí nínú báàbù al-jihad aw al-hajj tàbí báàbù hajj aw ghayri dhalik tàbí ilé tí yàtọ̀ sí. afáàní fa hadha laysa lahu al-fatwa ilé kò ní ṣe fatwa fima lam yajtahid fi níbi kò gbọdọ̀ ṣe fatwa kò tọ́ fún láti ṣe fatwa níbi tí ó ṣe ijtihadu sí yẹn ẹni pé tí ó bá dáhùn ìbéèrè ẹ̀sìn gan yóò mọ́ra àwọn olùmọ̀wá ni. so iná wa ẹni tí ó pé tó bá fẹ́ dáhùn fatwa yóò kó tọrọ àwọn olùmọ̀ ni wọ́n ṣé wọ́n lè bí ẹyin níjòkó nísìnyí bóyá kí ni ọ̀rọ̀ ẹ̀sìn báyìí kó wá jẹ́ pé ọ̀rọ̀ tí gangan gbàtẹ́ wòye níjòkó yẹn lẹ́fọ́ wá ṣe kí ni lẹ́fọ́ wá mú ìdájọ́ yẹn jáde kì í ṣe pé ní táwọn olùmọ̀ ti sọ lẹ́kọ̀ọ́tì tó bá ti rí bẹ́ẹ̀ tẹ́ pé kì í ṣe yín lẹ́ fàdájọ́ yẹn yọ ẹ̀ dáhùn fatwa based on ọ̀rọ̀ àwọn olùmọ̀ kan tí wọ́n ti sọ tẹ́lẹ̀ tẹ́ ti kà síwájú ẹ̀ kì í ṣe mujtahid níbi mas'ala yẹn muqallidun ní ẹ̀kọ́ ládà àfáàtẹ̀ ló fatwa rẹ̀ ni. so bí ó ṣe rí iná nìyẹn wala takunu ma'rifatuhu bima ijtahada fihi musawwighatan lahu al-ifta'a bima la ya'lamu fi ghayrihi. so wọ́n ní pé ìmọ̀ tó mọ̀ nípa in tó ṣe ijtihad nípa rẹ̀ yẹn kò á ní ṣe lẹ́tọ̀ fún láti máa ṣe fatwa nípa àlámọ̀rí mi tí ó ṣe kí ni tí ó ní mọ̀ nípa rẹ̀. so bí ó ṣe rí náà lẹ́nu wa sọ̀rọ̀ nípa pé ṣé rẹ̀ ní báyìí ṣé o lè ṣe fatwa nípa ìmọ̀ tó ṣe ijtihad nípa rẹ̀ yẹn àbí o lè ṣe fatwa sọ pé thalathata awjuh náà ló wà. so lẹ́yìn náà wọ́n á tún pè lọ thalithan wọ́n pín ijtihad náà lọ́nà ẹlẹ́kẹta lè fẹ́ wọ ilé nípa tahqiqul manat tanqihul manat àti takhriju al manat. so lẹ́yìn náà sọ pé rabi'an ẹlẹ́kẹrin sọ ní pé ijtihad tó pín ila kawn al masail al mujtahadi fiha jaridatan aw mutaqaddimatan ila qismayn. so wọ́n tó pín ijtihad ní agbárin yẹn náà. so almuhim òun lè wọ́n ṣàpín ijtihad lọ báyẹn. so bal wọ́n sọ pé ijtihad ẹlẹ́kẹfà ń bẹ̀rẹ̀ ní pé yanqasimu al-ijtihad bin-nazar ila badhl al-wus'i fihi ila qismayn. so ijtihad lágbárin ṣíṣe gbìyànjú níbẹ̀ ó pín sí oríṣi méjì ijtihadun tam ijtihad ẹlẹ́ tó pé wa ijtihadun naqis àtẹ́lẹ́ tí ó pé. wọ́n ní pé al-ijtihadu tam òun ni ma kana badhl al-wus'i fihi ila darajatin yahussu fiha al-mujtahidu fi nafsihi al-'ajza 'an al-mazid. so ilé tẹ́ pé mujtahid ó ti ṣe gbìyànjú pín ó ti ṣèwádìí tẹ́ pé kò wá ṣe kí ni kò ní ó ti wá rí pé kò sí nǹkan tó ń tún fẹ́ mú jáde mọ́nu mas'ala yìí òun ti rí gbogbo nǹkan lòun ti kà in tó ṣe káwọn olùmọ̀ sọ nípa rẹ̀ lòun ti rí òun ti ṣe muqarana ló ti ṣe gbogbo ẹ̀ kò tó sí nǹkan kan tó ń fẹ́ ṣe mọ́. wọ́n á ní pé al-ijtihadu naqis wọ́n ní pé ma lam yakun kadhalik wọ́n lè tí ò bá rí báyìí fayadkhulu fihi an-nadharu al-mutlaq fi al-adilla li ma'rifati al-hukm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so bí ó ṣe rí náà ní lẹ́yìn náà nínú sharhu nazm al-waraqat ti Shaykh al-Allama Ibn Uthaymin rahimahullah ta'ala wọ́n ní pé babun fi al-mufti wal-mustafti wat-taqlid chapter nípa mufti àti mustafti ẹni tí ó ń tọrọ fatwa àti at-taqlid. afọ́wọ́ sọ pé ladayna fi hadha al-bab mufti wa mustafti wa muqallid. wọ́n ní wa in shi'ta qul wọ́n ní pé ó ń bẹ lọ́dọ̀ wa nu báàbù yìí tá a fẹ́ ṣàlàyé nu báàbù yìí pé kí ni ọ̀rọ̀ nípa mufti àti mustafti àti muqallid. wọ́n ní wa in shi'ta qul tó bá sì wo lè sọ pé an-nasu qisman àti pé wọ́n sọ nípa báàbù yìí
àwọn èèyàn pín sóríṣi méjì báàbù ni wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ káfà bá ń sọ̀rọ̀ nípa báàbù kan ẹ̀ ń bùkátà láti gbọ́ kí nìkan tí wọ́n ń sọ yìí àtàwọn istilahu tí wọ́n lò bẹ́ẹ̀. So annasu qisman àwọn èèyàn oríṣi méjì náà pín sí mujtahidun wa muqallid. مجتهد أتي مقلد وني فالعالم أن تجلما هو المجتهد وني مجتهد أما المقلد غير مقلد فقد قال ابن عبد البر تصفكني رحمه الله إن العلماء رحمه الله اتفقوا على أن المقلد ليس من أهل العلم سؤال ما تشعل يكوي ابن عبد البر سقي أنا علماكو يكوي المقلد كسمنا علماء so bí ó ṣe rí náà ni ilé so mi ò ní ká jù báyìí lọ láàrin yìí ọ̀rọ̀ yẹn kùn ṣùgbọ́n mi ò ní ká jù báyìí lọ láàrin yìí màá mú yòókù wà létà insha Allah ta'ala tábà ti débi tí afa ti ka ọ̀rọ̀ mi so lẹ́yìn náà ni pé tí wọ́n sọ pé àwọn èèyàn á sọ pé àwọn olùmọ̀ tí wọ́n aláwùjọ wa muqallidu ni wọ́n afa sáyé màkà nípa gbólóhùn àwọn olùmọ̀ àti ìntàn olùmọ̀ máa ń lò tí wọ́n sì máa ń sọ so wọn náà ni pé àwọn èèyàn ní min haythul jumla wọ́n pín sí mẹ́ta tàbá yẹ́ fẹ́ lójú dáadáa a lè sọ pé méjì ni wọ́n pín sí a sì lè sọ pé mẹ́ta tàbá sọ pé méjì ni wọ́n pín sí alim wa mujtahid alim tí wọ́n sọ yẹn tí wọ́n sọ pé alim istilahu kan lè tẹ́ pé istilahu tó ti rí kọjá ní alim faqih torí ẹ̀ tó wá ń sọ almujtahidul mutlaq ẹ̀ẹ́dì táwọn olùmọ̀ sọ pé kí ni wọ́n máa pè ní faqih torí àwọn sọ pé ثم في عرف الاجتهاد بذل الفقيه وسعه او الوسعه ده ما كان يسمى بذل الوسع لا ثم بومي اري ثم قيد ربلو الفقيه ما قيد ربلو الفقيه سو بي وشيرينا ني انا لله ما قيد ربلو كن بلو الفقيه توريه الشيخ العلامة سليمان بن سليم الله الرحيلي حفظه الله تعالى إنه إنارة العقول بشرح قواعد الأصول ومعاقد الفصول نباتي المؤلف رحمه الله تسقي تعرف الاجتهاد فأسقي أي أن الاجتهاد في عرف الأصوليين هو so ìtumọ̀ ara rẹ̀ ni pé ijtihad lọ́dọ̀ nínú terminology àwọn usuliyun wọ́n ní pé kí n badhlul faqihi alwus'ah wọ́n ní kí faqih kó ṣe gbìyànjú li idraki hukmin shar'i láti ṣe kí láti lè pa bá ìdájọ́ sharia kan wọ́n ní pé qawluna badhlul faqih ọ̀rọ̀ táwọn sọ pé badhlu alfaqih pé faqih ní ó ṣe gbìyànjú wọ́n ní pé yakhruju bihi ghayru alfaqih ẹni tí ó kí ń ṣe faqih yóò jáde kúrò lábẹ́ nǹkan yìí falaysa al-ijtihadu li kulli ahad ijtihad kò kí ń ṣe ti gbèyàn ijtihad kò kí ń ṣe ti gbogbo èèyàn so ẹni tí wọ́n ń pè ní faqih nínú istilah àwọn olùmọ̀ yìí nǹkan tẹ́ pé kí ni ó jẹ́ olùmọ̀ ńlá ìtura wọn ń lo alim tó máa sọ pé alim kì í pé bẹ́ẹ̀ tó kàn nímọ̀ lásán kẹ́ irú ẹ àwọn ayé àbí àfa kan láwùjọ àbí nǹkan rárá o so torí ẹ àfa ti gbé gbogbo àwọn yẹn sípò mujtahid báyìí láwùjọ wa tẹ bá dé ìsọ̀ríyà kan lọ́dọ̀ àwọn olùmọ̀ kọ́ tó lè tọ́ka sí mujtahid 20 ní gbogbo ìsọ̀ríyà ni o lè nira tẹ bá lọ bá àfa tó nítumọ̀ dáadáa torí pé kí n torí kí wọ́n mọ̀ nǹkan tí wọ́n sọ lẹ́yìn tí wọ́n torí ẹ̀ ló jẹ́ pé ẹ lọ́dọ̀ àfa kan sọ ká ẹ lọ sí Darul Iftah ẹ lọ sí ọ̀dọ̀ àwọn Lajna Daima ẹ lọ sọ́dọ̀ àwọn hay'atu kibaril ulama àwọn mujtahidun iná nìyẹn àwọn mujtahidun iná nìyẹn so ẹni tó wáyé àtọ̀ sí wọn ó lè jẹ́ mujtahid muqayyad tó pé ó ń ṣe ijtihad níbi àwọn masail kọ̀ọ̀kan so bí ó ṣe rí náà lè so ní táwọn sọ́nbẹ̀ ní pé kí ni àwọn olùmọ̀ wọn máa pín àwọn èèyàn dáràjà kan wà tó máa sọ pé mujtahid muqallid dáràjà kan tó wà tó wà láàrin méjèèjì tó sì jẹ́ pé fil haqiqa àwọn olùmọ̀ kì í bọ́ inú kíni wọ́n kì í bọ́ inú muqallidu náà ìgbà míì wọ́n á ṣe tafriq ìgbà míì wọ́n ní ṣe tafriq so Shatibi yóò sì tún dájá láàrin wa ń bì bi'idhnillahi ta'ala jẹ́ lè mọ̀ pé al-imam Shatibi rahimahullah ta'ala wọn kan kára wọn kó muqallid
ìdá kò ṣe muqallidu bí máa náà ń tẹ́yìn gbalẹ̀ rẹ̀ wá ní pé àyìn tí ò ní máa rárá torí pé kí ni àwọn náà mọ́ra àwọn olùmọ̀ wọ́n ń ṣàlàyé rẹ̀ wọ́n ń ṣe kínní náà ni wọ́n ń pera wọn ní muqallid bákan náà wọ́n máa pè tó bá ń ṣe muqallid wọ́n máa pè ní muttabi' wọ́n máa lo ittiba' fún bí wọ́n máa lo taqlid fún so kò sí àtọ̀ púpọ̀ láàrin àbí khilafu tó wọn bẹ khilafu lafzi lásán táwọn afa bá sọ pé muqallid muttabi' ti wọ bẹ̀ ń jẹ́ pé orí ẹ̀rí olùmọ̀ni bí wọn kàtírà náà ni wọn kàtírà olùmọ̀ká ó sì rí ó gbára lé ẹ̀rí àfààyàn ó gbára lé ẹ̀rí tá àfààyàn mú wa ló fi sọ̀rọ̀ so eré yẹn báyìí kì í ṣe muqallid bí máa pé kò mọ̀ nǹkan kára ṣùgbọ́n muqallid ni látara pé kì í ṣe òun fún rẹ̀ ló ṣe gbìyànjú òun gangan ló ṣe gbìyànjú so muttabi' tó ni nítorí pé kì í ṣe pé àfa kan sọ̀rọ̀ fún lásán ló wá gbà bal àfa kò tẹ̀rí fún ó sì gba ẹ̀rí náà ó gba ẹ̀rí náà so bí ó ṣe rí náà ní iná lélẹ̀ bó ṣe rí náà lè so torí ẹ̀ Sheikh Ibn Uthaymin rahimahullah ta'ala nínú sharh Nazm al-Warqat wọ́n gbé far'un fi bayan at-taqlid qala al-mu'allif rahimahullah تقليدنا قبول قول القائل تقليدنا قبول قول القائل من غير ذكر حجة للسائل وين تقليد أفاني يعني تمرن بأن تعريف التقليد definition التقليد هوني بكين قبول قول القائل ببارن تبصر من غير ذكر الحجة لا من شارف مثاله أبجورن بكيني جاء رجل يسأل أراكم كوا أمبيري بيري يقول أمبيري أنسيقي أكلت بعد طلوع الفجر وأنا لم أعلم موجولين باتي الفجر كي يسمى وأنا أريد الصوم تجيك مفيد باوي كين ماشي فقال له العالم قل ما صوفك صومك صحيح أو لا فيها فأخذ بذلك وكان أقبابه كما مريرة كما فهذا يسمى مقلدا إلينا ما كان مقلد إلينا ما كان مقلد كما هو ابن عثيمين لأنه قبل قوله بدون ذكر الدليل تقول برر لا يجكم من شارف مقلدنيا مقلد بحت وعلم منه أنه لو ذكر الدليل أمام لارن كاي يبكيني تباجك مفتيا ومن شار إرين وأخذ السائل بقول هذا المفتي ونبيري واقبا وراء مفتيا بناء على الدليل نتوري ريتم وا كيشين توري بوكا صور لاسان اوغبان توري رين وني فان ذلك ليس بتقليد وني بيليو كيشي تقليدو لانه متبع للدليل اتباع تجاري توري كنت ليريني لا لقول هذا القائل كي كنت ليوريا كيشين كنت ليوري انتصر سبون تلي او تليريني سيلي درجه متاني مقلد مجتهد مقلد متبع توري ابن باديس رحمه الله تعالى العلامة الجزائري السلفي عليه رحمة الله إنه تيراوا تي وقنين تيرا وقنين مبادئ الأصول وصفي خاتمة في الاجتهاد والتقليد والاتباع خاتمة إقبال لي إقبال لي ينبي انتبه ينتراي nípa al-ijtihad àti at-taqlid àti al-ittiba' àti mẹ́ta ni táwọn olùmọ̀ bá mẹ́ṣẹ́ rẹ̀ kò túmọ̀ sí pé kíní torí pé nǹkan yìí ikhtilafun lafzi lásán iná tó bá pín sí mujtahid àti muqallid mujtahid juz'i náà ti wá bẹ́ẹ̀ muqallid kò sí wá bẹ́ẹ̀ mujtahid mutlaq tó bá lè sọ pé mujtahid àti muqallid mujtahid yẹn ó pọ́sibú kí pé tó bá ṣẹ̀fọ́ sí wẹ́wẹ́ wọ́n ṣàlàyé ijtihad wọ́n jẹ́ kó yọ pé mujtahid muqayyad náà ó lè wọ̀ bẹ́ẹ̀ tó bá ń ṣàlàyé taqlid mujtahid juz'i tí ṣe
kulli tí ṣe mutlaq yóò tún wá bẹ taqlid náà àfáwà pín sí kíni wọ́n á sọ pé khatimatun fil ijtihadi wat taqlidi wal ittiba' so mẹ́ta ni àfáwà wọ́n ṣe tàrífù al-ijtihad wọ́n ní pé al-ijtihad huwa badhlul juhdi fi istinbat al-hukmi min ad-dalil ash-shar'i bil qawa'id al-mutaqaddimah wọ́n ní wa ahluhu ẹni tí wàá ṣe léyìn al-mutabahhiru fi ulum al-kitabi wa sunnah ẹ̀dá gbogbo àwọn tẹ́ ń pè láfa aláwùjọ tí wọ́n sọ pé àwọn afa sunna aláwùjọ ẹlòmíì ò mọ̀ nípa usul al-fiqh bóyá tó àti bó ṣe yẹ ẹlòmíì mọ̀ nípa èdè Lárúbáwá bóyá tó àti bó ṣe yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ulum mi náà tí ó fún yẹn ní àhìlíyà láti ṣe ijtihad nípa àwọn olùmọ̀ ti ṣe kí ni ó ṣe sallallahu alaihi wasallam ẹlòmíì ò mọ̀ nípa maqasidu sharia àná ó kàn kàfà tí wọ́n ṣe gbọ́ sí sallallahu alaihi wasallam sọ pé ahluhu ẹni tó tí ó lẹ́tọ̀ọ́ sí láti ṣe ijtihad eléyìí òun ni kíni al-mutabahhiru fi ulum al-kitabi wa sunnah ẹni tó bá nímọ̀ tó pọ̀ tó yẹ pé ibùdó ìmọ̀ ni nípa ìmọ̀ al-kitab àti sunnah ìmọ̀ rẹ̀ pọ̀ gan nípa al-kitab àti sunnah dhul idrak al-wasi' li maqasid ash-sharia ẹni tó ní ìmọ̀ tó ní ìlépa báǹkà ilé tó fẹ́ nípa àwọn maqasid ash-sharia wal-fahmi as-sahih lil-kalam al-arabi àti àgbọ́yé ilé tó lálàáfíà nípa al-kalam al-arabi. ẹ̀rí o at-taqlidu wọ́n sọ pé at-taqlidu ni huwa akhudhu qawli al-mujtahidi gbígba ọ̀rọ̀ al-mujtahid duna ma'rifatin li dalilihi láì mọ̀ ẹ̀rí rẹ̀ wọ́n ní pé wa ahluhu ẹni tí ó máa jẹ́ muqallidu yìí òun ni man la qudrata lahu ala fahmi ad-dalil ẹni tí ò ní kápá láti gbọ́ ẹ̀rí yé wa humul 'ammatu ghayrul muta'atina li 'ulumi ash-shari'ati wal lisan òun làwọn tí wọ́n jẹ́ kíni pé àmà ni wọ́n àwọn àwàmù ni wọ́n tí ìṣe àwọn tí wọ́n ń kọ́ ìmọ̀ sharia àti al-lisan ní Lárúbáwá tó ń túmọ̀ sí pé àwọn tí wọ́n ń kọ́ sharia àti èdè Lárúbáwá yìí àwọn ni kíni àwọn ni muttabi'un wọn kì í ṣe mujtahidun àfáàní al-ittiba'u ni kíni huwa akhdhu qawli al-mujtahidi ma'a ma'rifati dalilihi òun ni ká gba ọ̀rọ̀ mujtahid gbígba ọ̀rọ̀ mujtahid pẹ̀lú mímọ̀ ẹ̀rí rẹ̀ ó ní wa ma'rifati kayfiyati akhdhihi lil-hukmi àti mímọ̀ bó ṣe mú ìdájọ́ yẹn jáde min dhalika ad-dalil bó ṣe mú ìdájọ́ jáde látara ẹ̀rí rẹ̀ tá a máa ń hasba al-qawa'id al-mutaqaddima níbàámu sí àwọn qawaid yẹn pé ó ti kọ́ usul al-fiqh náà ó ti yé bó tilẹ̀ pé kò lè ṣe ijtihad bal kò lè ṣe ijtihad kan ó sì gba ọ̀rọ̀ mujtahid kan muqallid náà ni ó máa jẹ́ àbí muttabi' ni ó máa jẹ́ tó bá gbà pẹ̀lú ẹ̀rí tí ó bá gbà pẹ̀lú ẹ̀rí tí ó mẹ́rin rẹ̀ tí ó ṣe kíní muqallid ni ó máa jẹ́ ó ní wa ahluhu àwọn al-muttabi'un ni àwọn tó wà ní darajatul ittiba'i yìí ó ní humul muta'atuna بعلوم الشرعية واللسانية ولا تون كوي ما شريعة أتي إما يتوهش مدل الرا الذين حصلت لهم ملكة صحيحة فيهما أن تكون ملكة لا فيها نينو مجيجي نينو إما شريعة دل الرا فيمكنهم عند اختلاف المجتهدين واني كابا نباتيا ومجتهدون بني يقينوا معرفة مراتب الأقوال في القوة والضعف واني كابا لا تيما ìpele àwọn ọ̀rọ̀ láàrin níbi lílágbára rẹ̀ àti lílẹ̀ rẹ̀ waqtiyaru ma yatarajjahu minha àti ṣíṣẹ́ṣà ilé tí ó ṣe kíni tó lágbára jù nínú àwọn ọ̀rọ̀ yẹn wastithmaru ma fi al-ayati wal ahadithi min anwa'i al-ma'arif al-mufida fi inarati al-uquli wa tazkiyati an-nufusi wa taqwim al-a'mal so wọ́n ṣá sọ ọ̀rọ̀ yẹn lọ so bí o ṣe rí náà lè àti rí nísìnyí ìpín táwọn èèyàn wáyé lé ọ̀rọ̀ Ibn Uthaymin a máa gbọ́ yé síbẹ̀ gbẹ̀kì ni pé àwọn èèyàn ọ̀nà mẹ́ta náà pèsè bá lé ní ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ibn Uthaymin gan iná ló wà nínú Sharhu Nadhim al-Waraqat mo láti kájáde ní ọ̀rọ̀ wọ̀nyí nínú page 218 níbẹ̀ page 218 nínú ọ̀rọ̀ wọn sọ kíni wọ́n sọ ọ̀rọ̀ yìí arara page 223 rada page 223 wọ́n sọ̀rọ̀ yìí sallahu musta'an
so bí eré ìwòsàn náà lẹ́yìn náà máa sọ pé Ash-Shatibi gan àwọn kan gbéra wọn sí muqallid àwọn kan gbéra wọn ní muqallid nínú fatawa Ash-Shatibi tíra tó ń pè ní fatawa al-imami Ash-Shatibi rahimahullahu ta'ala afáhàn sọ ní page ọ̀nà méjì wọn ìsọ̀rọ̀ ẹni nínú tíra náà wọ́n sọ kan ní page 116 wọ́n sọ kan ní page 176 tẹ́lẹ̀ tó wà ní page 176 lọ́wọ́ ajúmọ̀ sí afáàní wa ana la astahillu insha Allah fi dinillahi wa amanatihi èmi sì ní mi ò ṣe lẹ́tọ̀ọ́ pẹ̀lú ìyọ̀ǹda Allahu nínú ẹ̀sìn rẹ̀ an ajida qawlayni kí wá rí ọ̀rọ̀ méjì kí rí ọ̀rọ̀ méjì fil madhhab nínú madhhab fa ufti bi ahadihima máa wá ṣe fatwa pẹ̀lú kan nínú méjèèjì ala takhyir lórí pé máa ṣẹ̀ṣà máa ká wá ṣẹ̀ṣà máa ká mú kálásán pé eléyìí mo fẹ́ máa anni muqallid tó ń ṣe pé muqallid lèmi náà mi ò ní ṣe bẹ́ẹ̀ bal ntí máa ṣe ni pé ataharra ma huwa al-mashhur wal-ma'mul bihi ntí máa ṣe ni pé kí wọ́n sọ̀rọ̀ nípa madhabu ni o pé ntí máa ṣe máa ṣẹ̀ṣà eléyìí tó jẹ́ kí tó jẹ́ tó gbajúmọ̀ tí a sì bí iṣẹ́ nínú madhabu yìí afa pèrè àwọn ní muqallid wọ́n pèrè àwọn ní muqallid sọ ṣé muqallid ní tá a wá lérò náà ni wọ́n pèrè àwọn rárá o so ìtumọ̀ rẹ̀ níbi pé muttabi' náà ni tí wọ́n tún sọ pé àwọn ṣe kí ni àwọn ṣe ẹ̀ṣà àwọn ṣẹ̀ṣà àwọn ṣe tàhárí pẹ̀lú ìmọ̀nìyàn pẹ̀lú ẹ̀rí iná ní so muttabi' ènìyàn so torí àwọn olùmọ̀ ti ṣàlàyé nǹkan yìí pa pé ọ̀rọ̀ Ash-Shatibi gan bóun wọ́n ṣe máa ń lo kẹ́límà at-taqlid àti al-ittiba' wọ́n gbé jáde wọ́n jẹ́ kó yẹ wa pé ìgbà míì Ash-Shatibi yóò lo taqlid yóò jẹ́ pé ittiba' ló gbà lérò ìgbà míì yóò lo ittiba' yóò sì jẹ́ pé taqlid ló gbà lérò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bí ó ṣe rí náà ni iná lélẹ̀ so nínú fatawa Ash-Shatibi báàbù tí wọ́n pè ní al-ijtihadu wal-ilmu mura'atul qawli wal-riwayati ad-da'ifayni wọ́n ní su'ila rahimahullah an mura'ati qawlin da'ifin aw riwayatin da'ifa wọ́n ní wọ́n bí nípa kíni nípa wíwòye sí ọ̀rọ̀ ilé tí ó lẹ̀ àbí riwaya tó lẹ̀ fa ajaba Ash-Shatibi wọ́n sọ pé radiyallahu anhu wọ́n sọ pé mura'atul aqwali ad-da'ifa mímá ṣe àmójútó àwọn ọ̀rọ̀ ilé tó lẹ̀ aw ghayriha àtẹ̀yí tí ó lẹ̀ àbẹ́yí tí ó lẹ̀ sha'nul mujtahidina min al-fuqaha iṣẹ́ àwọn al-mujtahiduna náà al-fuqaha eléyìí idh mura'atul khilafi nígbà tó jẹ́ pé ká máa wòye sí khilafu ní innama ma'naha ìtumọ̀ rẹ̀ ní pé kí ni mura'atu dalilil mukhalif ká máa ṣe kí ni ká máa wo ká máa examine ẹ̀rí ẹni tó khalafa ká máa wo ẹ̀rí ẹni tí ó khalafa yìí hasba ma fassarahu lana ba'du shuyukhina al-maghariba níbàámu sí bí apá kan náà àwọn àáfàá wa ní Maghrib mọ ìṣàlàyé rẹ̀ fún wa ẹ̀wọ̀n ní wọ́n tẹ̀lé àáfàá ni subhanallah Maghrib àáfàá ni wa mura'atu ad-dalili aw adami mura'atihi ẹ̀wọ̀n rí ká máa wòye sí ẹ̀rí àti mímá wòye sí yẹn mímá gbéyàwó síra wọn yẹn laysa lana ma'ashara al-muqallidina kìí ṣe fún àwa tá a jẹ́ muqallidun Ash-Shatibi ló ń pè rẹ̀ bẹ́ẹ̀ o kí wàá lọ́tọ́ bá ń sọ pé muqallid ó ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ fa hasbuna fahmu aqwalil ulama'i wal fatwa bil mashhuri minha wọ́n ní ó ti tó wa ká gbọ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ye àti fatwa wọn pẹ̀lú ilé tó bá gbajúmọ̀ níbẹ̀ wọ́n ní walaytana nanju ma'a dhalika ra'san bi ra'sin la lana wala alayna wọ́n ní asinraka laytana nanju ma'a dhalika à ń ṣe kí ni ó ṣeéṣe ká là pẹ̀lú iléyàwó kí n kankan má ṣe kí ni kí n kankan má kàn wá láburú la lana wala alayna kò ní sí kí bóyá ìwọlò eléyìí ní ẹ̀san rẹ̀
àbẹ́lẹ́ ilẹ̀ṣẹ̀ rẹ̀ ó gbẹ̀san lórí rẹ̀ àbó gbẹ̀ṣẹ̀ lórí rẹ̀ tábà tiẹ̀ là báyẹn gan tá a là báyẹn lásán tó pé àgbẹ̀ṣẹ̀ kò sí ládàá kan fún wa ń bẹ̀ ó ti tó wa eléyìí ti tó wa àwa al-muqallidun so tó máa sọ pé taqlid ká sọ pé torí pé wọ́n ti sọ pé al-alimu ni muqallid ẹni tí ò kì í ṣe ẹni tó bá jẹ́ muqallid kì í ṣe alim kí wọ́n ti lọ ká ọgbà àwọn èèyàn tí wọ́n ń ta àtọ̀ al-ilmu gẹ́gẹ́ bí Ibn Badis wọ́n sọ ká ọgbọ́n wọn sínú muqallidun báyẹn pé wọn nímọ̀ àbí laysu ulama báyẹn rárá kì í ṣe dáwọn olùmọ̀ sọ nìyẹn so lẹ́yìn náà al-allamatu Ibn Abd al-Barri rahimahullahu ta'ala ilé báàbù lásán náà kà mú wa mi ò ní lè kàá mọ́ a ti ń pè ní Maghrib báyìí nínú tíra wọn al-Jami'u bayani أخذ العلم وفضله جامع بيان أخذ العلم وفضله باب كواني به باب كوا ني إبه نينو المجرد لك جي طبعا لي طالب تمي فجاء تحقيق شيخنا محمد عوض عبد الغني المصري حفظه الله تي وجه مجلدان تي وتجا بوجوكان ميجي واحد باب كان به باب فساد التقليد باب فساد التقليد ونفيه باب تنصر نقا ipe taqlido nǹkan tí ó dání wa nafihi àti pé nǹkan tí a fẹ́ ṣe nafiu rẹ̀ pé nǹkan tí ó yẹ ká máa ṣe wal farqi bayna at-taqlidi wal ittiba'i àti yàtọ̀ tó wà láàrin taqlid àti al-ittiba' yàtọ̀ tó wà láàrin at-taqlid àti al-ittiba' wọ́n fẹ́ ṣàlàyé rẹ̀ so qisma yìí qismatun thulathiyya iná ọ̀nà mẹ́ta ni ó sì tún lè jẹ́ thuna'iyya náà ó lè pín sọ́nà méjì ṣùgbọ́n ẹni tó jákẹ́kọ̀ọ́ mímọ̀ tó jákẹ́kọ̀ọ́ nítòótọ́ òun ni ó mọ̀ pé nǹkan àfa ń sọ òun ni nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí sọ à ń bùkátà sí ká kẹ́kọ̀ọ́ dáadáa afálasẹ́ ká kẹ́kọ̀ọ́ dáadáa so bí ó ṣe rí náà ní iná ilé so a máa rí náà àwọn olùmọ̀ọ́yẹ́ náà pé kí ni wọn à ní sọ pé mujtahido kò gbọ́dọ̀ kò àbí ẹni tó jẹ́ mujtahid juz'i kò ní gbogbo shurutul ijtihad la yóò ní ṣùgbọ́n tí ó kàn ní òun ni pé kí ni báàbù tó fẹ́ ṣe ijtihad nípa rẹ̀ yẹn gbogbo bẹ́ẹ̀ kí ni tó kù tó bá ń sọ̀rọ̀ nípa mujtahid mutlaq pé ó gbọ́dọ̀ nímọ̀ nípa gbogbo nǹkan rápátá tó bá jẹ́ juz'i ni mujtahid juz'i wọn à ní sọ pé gbogbo nǹkan rápátá wọn kàn kọ́ yára rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ nípa ẹ̀sìn ọ̀rọ̀ nípa masala tó fẹ́ ṣe ijtihad nípa rẹ̀ ọ̀rọ̀ nípa masala tó fẹ́ ṣe ijtihad nípa rẹ̀ náà wọ́n fi qayyada rẹ̀ so bí ó ṣe rí iná lélẹ̀ so lẹ́yìn náà wọ́n ti pèrún Maghrib báyìí kí n páyì rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ afálasẹ́kà tó ń fẹ́ sọ́nbí tó ń fẹ́ ká iná ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymin rahimahullah ta'ala káfi ìkàkùkà wọn káfi rinlẹ̀ ìkàkùkà ìtìkùtù tí wọ́n ká láàrin yìí kí a fi rinlẹ̀ so ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí wọ́n sọ. لأن غير ما عنده أنه كتاب لا كان له هذا نسخة من كتاب نسخة من كتاب أبيك إنه ترى إنني سوف يقول لي فجاء لي بعدين سوف أنظر في سوف يقول لي فجاء لي بعدين ترى كان يجا فعلا سوف أفعل وأنا لا يجي يوافق tó máa sọ pé àwọn afáàtọ̀ aláwùjọ àfáà ni wọn kò túmọ̀ sí pé mujtahid ni wọn lórí ọ̀rọ̀ Ibn Uthaymin rárá ìyẹn jẹ́ àfáà kò túmọ̀ sí pé ó ti jẹ́ mujtahid ó ní májẹ̀mú torí shurutul ijtihad shurutun aziza torí ló jẹ́ pé àwọn olùmọ̀gán ó lè láti lè sọ pé àwọn mujtahid lásìkò yìí àwọn lélẹ̀ abúláyé sọ pé àwọn olùmọ̀ báyìí wọ́n ti dépò ijtihad torí pé nǹkan kan tẹ́ pé nǹkan tó wà náà dèrè jẹ́ dání náà yóò máa bẹ yóò máa wà ṣùgbọ́n àwọn khassa náà olùmọ̀ ni bal khassatul khassa yìí náà tó ní wọn nínú àwọn olùmọ̀ àwọn mujtahidun torí tẹ́ bá béèrè ní sí lọ́dọ̀ àwọn ulama àwọn olùmọ̀ tí wọ́n nítumọ̀ lẹ́niwẹ̀ lónìí pé àwọn wo ni mujtahidun ẹ̀tọ́ ka pẹ̀lú payà Allah subhanahu wa ta'ala ẹjọ́ ẹ̀tọ́ ka sígá àwọn wo ni mujtahidun ìtọ́ wọn kọ́ máa kà ìtọ́ wọn kọ́ wọ́n tọ́ka sí irú bàbá mufti tí wọ́n ṣàlàyé sí lánàá rahimahullah ta'ala Sheikh Abdul Aziz
ala Shaykh rahimahullah ta'ala tí wọ́n kọ́ mú nìyẹn wọ́n á máa gbé bọ̀ látọ̀rí àwọn lajnatu da'ima láwọn tó wọ́n lásìkò yìí nìyẹn àwọn ìmọ̀ lajnatu da'ima àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa mú bàbá yẹn sẹ́rà wọn tó yàtọ̀ sí wọn kọ́n tó lè sọ fún wa mujtahid làwọn nìyí yóò ṣe kìíní yóò nira gan ẹ ṣe pé àwọn olùmọ̀yẹ gan wọn gbéra wọn sípò yẹn bàbá Ruhaili nìsín wọn yé máa ṣe fatuwa lẹ́yìn tí ó máa kó tí ó máa kó tàwọn olùmọ̀ tí ó máa ṣe kìíní tí wọ́n ti ipò tí wọ́n dé nínú fiqh nínú usulul fiqh ó ṣe ní agbára sí Allahu al-musta'an ẹ̀yẹ ká gbọ́n táfà sọ Ibn Uthaymin níbi wọn sọ pé kí ni والمجتهد في الحقيقة هو العالم أما المقلد فسيأتينا أنه ليس بعالم بإجماع العلماء ونقول لأن غاية ما عنده أنه نسخة من كتاب يعتريها التلف والتمزق أجاو انتيا فوكا لأن غاية ما عنده أنه كتاب لا كان لطوة هذا نسخة يعني لأن غاية ما عنده انتو يكون انتو على دوره غاية انتو على دوره تيرا كان لو على دوره يعني انتي شو لمانيو تيرا كان لو على دوره من كتابي àgbékọ̀ kan nù tíra iná ni. ẹ̀rí tíra kan náà ló kàn lọ́dọ̀ rẹ̀ nùsùkọ̀ kan nù tíra kan àgbékọ̀ kan nù tíra kan ló wà lọ́dọ̀ rẹ̀ ó lè fàyà. yàtẹ̀ríha àtẹ́lẹ̀fọ̀ والتمزق ó lè fàyà ó lè bàjẹ́ ẹwò tukutu subhanallah wallahi àánú mi ń ṣe àfa ìyàtọ̀ tí wọ́n ń kà wọ́n pé àfa kìnìkan wallahi ẹ ṣe kìnì yudillu wa yudillu wọ́n sọnù wọ́n ètò sọyìn náà kí ló wà nù tíra àfáàní wal mujtahidu fil haqiqa ẹni tó ń jẹ́ mujtahid ní pàápàá tó jẹ́ mujtahid mutlaq huwa al-alim òun lólùmọ̀ ẹni tó máa ń pè tí wọ́n lo istilahu al-alimu fún òun nìyẹn faqih amma al-muqallidu ẹ̀wà rí muqallid wọ́n ní fasayatina annahu laysa bi'alimin bi ijma' al-ulama yóò wá bá wa pé kí ni yóò padà wá pé ẹ̀rọ ẹ̀mí kan kì í ṣe alim pẹ̀lú àkọ́ni pa olùmọ̀ so ẹ̀rọ muqallidu kẹwọn tá a fa ti ń túbọ̀ gan kẹwọn tí wọ́n padà tó níbí muqallidu lọ́dọ̀ wọn àwọn ka muqallidu ṣe àmì tí o mọ̀ kankan ẹ̀rọ kò ṣe àmì ṣó lè ní tírà ṣe àmì ṣó lè ní tírà kẹfà lè mọ̀ pé kì í ṣe tí o mọ̀ rárá iná làáfà kà kún muqallidu níbí balẹ̀ tó ní mọ̀ ni tó yẹ kó wọn náà ń fi ẹnu àwọn olùmọ̀ sọ̀rọ̀ nínú àwọn sọ pé lè anna ghayata ma indahu torí pé ń ta sọ wípé muqallidu nìyí pàápín tó wà lọ́dọ̀ rẹ̀ nínú mọ̀ ní pé kí ni annahu nuskhatun min kitabin muqallidu yẹn ó dà gẹ́gẹ́ bí kọ́pì tíra ni muqallidu yẹn ó dà gẹ́gẹ́ bí kọ́pì tíra ni muqallidu ó dà gẹ́gẹ́ bí kọ́pì tíra ni wọ́n sọ pé kọ́pì tíra ló wà lọ́dọ̀ rẹ̀ tíra kan ló wà lọ́dọ̀ rẹ̀ tó lè fàyà rárá àwọn tá a jẹ́ tó pé muqallidu náà ni wáyé ṣé tíra kan ló wà lọ́dọ̀ wa ṣé gbogbo àwọn olùmọ̀tò ti rí kọjá gan tí wọ́n dépò ìjìtìhad ṣé tíra kan ló wà lọ́dọ̀ wọn rárá wọ́n sọ pé muqallidu yẹn ń ta pè ní muqallid yẹn pé olùmọ̀ni olùmọ̀ náà ń kẹ́kọ̀ọ́ àwọn tí Ibn Badi sọ́kà sínú àwọn tó pé yata'atawna al-ilm wọn náà ń kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n li anna ghayata ma indahu pàápín tó wà lọ́dọ̀ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nínú mọ̀ ní pé kí ni annahu nuskhatun min kitab eré ẹ̀ náà gẹ́gẹ́ bí kọ́pì tíra ni wọ́n dẹ̀ gẹ́gẹ́ bí kọ́pì tíra ni ya'tariha at-talafu wat-tamazzuq tó pé ó lè ṣe kí ni ó lè fàya ó lè bàjẹ́ sọ ẹ́ rí pé ẹ̀ ń tẹ́ pé inú tíra iná ló ti mú tó mú tí ò bá rí tíra yẹn kí ni ó ṣe tí tíra tó bá wọ́ mi kí ni ó ṣe kò ní lè ṣe fatuwa mọ́ kò ní lè ṣe fatuwa mọ́ kò ní lè sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ kò ní lè sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ kọ́rọ̀ ìbá wa bá lè yé wa dáadáa káka máa mọ́rọ̀ àwọn olùmọ̀ káka máa tún síbi tó wà á ká máa gbọ́ yé so nínú báàbùn fil mufti wal mustafti wat taqlid nínú tíra tó ń kà síwájú tí mo mú dání náà شرح نظم العرقات شيخ الشيخ العلامة ابن عثيمين أرانا لا في تورا أرانا ما في تورا ونقول متكالك في الناس قسمان وإن شئت فقل تبوا ولسيق الناس قسمان أريش مجلوية مجتهد ومقلد مجتهد أتي مقلد أتريرون جونسنا والمجتهد في الحقيقة هو العالم وأما المقلد فسيأتينا أنه ليس بعالم بإجماع العلماء فالعالم أنت يجول ما هو المجتهد ومن مجتهد وأما المقلد غير مقلد
فقد قال ابن عبد البر تسايكي رحمه الله كي أنا أقول مكو يكي كو كنشي كسنا أقول ما وأنا كي وذلك أفهم سكي وذلك يديتهم سبكي يشول ما يكي كو نما هذا نونسو يديتهم سبكي كي أن غاية المقلد وأنا كي باقي مقلد أنه كتاب فقط ترى لساني أدا يجابي تراني oni if innahu yahki qawla muqalladihi torí pé kíni yóò máa kó ti ọ̀rọ̀ ẹni tó ń qallada ni so da gẹ́gẹ́ bí tírà tí wọ́n kọ kalẹ̀ ni muqallid yóò máa lọ kó ti nu tírà yẹn ẹ̀dá kò sẹ́ni tí ṣé àmì ni wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ nísìnyí báyìí tẹ̀wá rí pé Ibn Uthaymin bí wọ́n ṣe ń kó ti àwọn yẹn ọ̀rọ̀ mujtahid mutlaq àtẹ̀ntí òkè ṣe mujtahid mutlaq náà ni wọ́n sọ so amma al-mujtahid ẹ̀ máa wo ọ̀rọ̀ yìí o ẹ̀wá rí mujtahid tiẹ̀ fa innahu ya'khudhu الحكم من الكتاب والسنة بنفسه يوم يدجلات نتي الكتاب والسنة فرالاري يوم فرالاري انتي أستاذ يوسف عليه يوم القرآن يوم السنة يوسف يدجا إليه فالمجتهد غير مجتهد من أمكنه الوصول إلى معرفة الحق بنفسه ولنتي أوني كقبالات لدي بيودو فرالاري وني مجتهد وني والمقلد غير مقلد من ليس كذلك ولا انت باتي دي به نتما سبكني انت جا مجتهد جزئي مقلد لونا لو ده ابن عثيمين ها بو حوات تافات لو بيسكو مجتهد لا بوا لا بيبا مقلد نو لو ده ابن عثيمين رحمه الله تعالى اني والمقلد من ليس كذلك مقلد لولا انت بيكو وريبه وني ونو القران ثم لا تمدجا فري bal huwa nuskhatun min kitabin ó dà gẹ́gẹ́ òun ní kọ́pì tírà ló jẹ́ muqallidu ó dà gẹ́gẹ́ bí kọ́pì tírà ní irú àwa yìí á dà gẹ́gẹ́ bí kọ́pì tírà ní á dà gẹ́gẹ́ bí tírà ní illa annahu kitabun natiq tó kàn jẹ́ ní tó kàn ṣẹlẹ̀ ní pé kìtàbù tírà tó ń sọ̀rọ̀ lòun kàn jẹ́ lásán wal kìtàbù sùnmọ́ tírà gangan kitabun samit tírà tó dákẹ́ tí ò lè sọ̀rọ̀ lòun jẹ́ tírà tó dákẹ́ tí ò lè sọ̀rọ̀ náà lòun so ẹwọ tó kúta ẹwọ kàwé tí a fa ń ka jáde tí wọ́n ń pè ní mọ̀ tí wọ́n ń pè ní kéwò fáwọn èèyàn fáwọn al-makhdu'un wallahu al-musta'an Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa kó kún wa lọ́wọ́ ní táwọn olùmọ̀ ń sọ iná lélẹ̀ kì í ṣe tí ẹ̀yin ń sọ pé àìmọ̀kan àìgbọ́rọ̀ àwọn olùmọ̀yé iná lẹ̀ fi ń bá àgbáyé tí ò kún iná lẹ̀ fi ń gbá ọ̀rọ̀ àwọn olùmọ̀ lò لكن برا مالك غاية ما عنده أنه نسخة يعني ترك كانوا على دوره سبحان الله أمور àwọn aláwọ̀ rí pé yóò máa pààyàn lẹ́rìn ẹ̀rín ìbànújẹ́ kìí ṣe ẹ̀rín ìdùnnú wàláhì kẹ́mà kí mò ń rẹ́rìn pé inú mi ń dùn rárá wàláhì inú ẹ̀ ń bàjẹ́ ni pé sáwọn tó ń sọ̀rọ̀ nípa ìsìn náà ilé ní tá à ń pèsèǹtì fáwọn yẹn gẹ́gẹ́ bí mọ̀ náà ilé olójú kan lára àwọn afọ́jú yókù náà Abu Musaddad àwọn ẹ̀kẹ́ ni àwọn ọmọ ayé bí parrot so mo lérò kí máa lè parí kìíní ẹ̀ bayna al-asri wal-maghribi ni so wọ́n mi ò tún lè parí rẹ̀ so inshallah ta'ala bóyá tó bá di ẹ̀yìn àìṣá bí ọwọ́ aago mẹ́wàá sí Nàìjíríà aago mẹ́sàn aago ti Nàìjíríà inshallah tó máa jagun mọ́kànlá lọ́dọ̀ tí wà ní al-Qahira so máa continue bi'idhnillahi ta'ala wallahu al-musta'an huwa Aisha Allahu al-musta'an wa alayhi tuklan wa huwa hasbuna wa ni'mal wakil wa la hawla wa la quwwata illa billah wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.